very arrogant. Ẹ̀rí gbà kan tọ́mọ kan sọ̀rọ̀. Ọmọ yẹn kàn sọ submission ẹ̀ tó ní kọ́ lọ fọlọ́pàá gbé òun máa gbé. Ẹ ti gbàgbé ni. Àṣàbí, ó bá máa do Inspector General of Police. Ọ̀rọ̀ lè má débẹ̀ yẹn o, ṣùgbọ́n gbogbo àṣírí ẹ̀ la máa tú lórí social media. I can assure you that. Súnmọ́ Àṣàbí kò rí kúre. Súnmọ́ Àṣàbí kò wẹ̀wù ẹ̀jẹ̀. Very evil girl. Wọ́n wá dórí social media. Wọ́n máa ṣe bí pé wọ́n ń sọ̀rọ̀. Audacity wo lèèyàn ní? Tó ń fi ọkọ lọ́kọ ṣe content. Tí ó bá wù ẹ́ kó máa do Inspector General of Police kò kàn mí, èmi máa tú àṣírí ẹ̀ lórí gbogbo social media. Arábìnrin tí a mọ̀ sí Bukky Jesse òun ló ń sọ̀rọ̀ yìí bí ó ṣe ń tú àṣírí Àṣàbí ọlọ́ṣẹ̀ lórí social media. Olórí burúkú sọ pé content ló ń ṣe abẹ́ ṣíere. Nǹkan tẹ́ bá rí pé ìwọ fi ṣe content ó ti ṣe lẹ́yìn. Àwa bọ́ta máa wọ sùtánà yẹn máa gbiná mọ́ ẹ lára ni. Olórí burúkú olóṣì. Ẹ̀rí náà a wọ sùtánà gbogbo ata ìtẹ̀ a máa bú gbogbo àwọn èèyàn tó bá sọ pé nǹkan tó wọ̀ ò dáa. Ìgbà tó yẹ pé ó ń dó àwọn olùṣọ́ṣọ́ọ̀ṣì ẹ̀. Olórí burúkú. Bọ́ta kò fún mi evidence pé ọmọ yẹn die of high blood pressure káyé wa bàjẹ́. Kí wá ní kó máa nìṣó lẹ́kìtì. Ẹni tó pe best friend ẹ. Ó yọjú sáwọn òbí ẹ̀. Ó fún wọn lówó oúnjẹ. Ó mọ bó ṣe ń jẹ. Olórí burúkú senior colleague Àṣàlà. Àbájọ tó ń support Àṣàlà. Àbájọ tó ń support iṣẹ́ ibi orí íńtánẹ́ẹ̀tì. Ìkà olórí burúkú. Àwa máa show off. Ta ló wo nǹkan tó ń show off? Owó ẹ̀jẹ̀ ni náà. Ògo ẹ̀ ò búyọ́ kó tó pa ọmọ lọ́mọ. Ó pa ọmọ yẹn tán. Ó pa spiritually. Ó wá no die of high blood pressure. Kò ní yẹ ìyá ẹ̀. Kò ní yẹ gbogbo àwọn tó náwó yẹn fún. Olórí burúkú. Evil from the pit of hell. Ṣẹ́rí pọ́lọ̀ ọmọ bó ṣe máa ń dájọ́ ẹ̀. Ṣẹ́rí àwọn òkú kan wọn ṣòkú Mohbad tó kàn sùn tó wọn ọrùn o. Òkú ọmọ yẹn ò ṣòkú tó ń sùn. Ẹ wo gbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀. Ẹ wá wo gbà tọ́rọ̀ tó wá jáde. Bó ṣe rí pé mo dánu lọ́rọ̀ yẹn báyìí. Olóṣì sọ pé àwọn ìyá kan sọ pé kóun má update mọ́ kóun má dá mi lóhùn. Olórí burúkú. Ọmọ ẹ̀pá ṣírí ẹ ti fẹ́ tú ni. Ó wá náà ni kò má dé mi ló mọ̀. Ó mọ̀ mí ni wọ́n sọ fún ẹni. Tó bá dákẹ́ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. Èmi ò ń dákẹ́ fún yàn. The fact pé ó sọ fún mi pé mo ti rí match mi. Mo ti rí match tèmi. Èmi. Wàá kábàámọ̀ ọjọ́ tó dá mi lóhùn yẹn. Wàá kábàámọ̀ àwọn tó wá bẹ́ẹ̀ pé kó jáde fún mi. Ìwọ ló kéré jù Àṣàbí. Máa yún ẹgbẹ́. Àfi tí gbogbo àṣírí ò bá sí lọ́wọ́ mi. Olórí burúkú. Olóṣì. Àwọn olórí burúkú. Àwọn tí gbogbo yín tẹ̀ ń wò láwòkọ́ṣe nìyẹn. Àwọn tẹ̀ ń wò nìyẹn. Àwọn tẹ̀ máa ṣe mọ̀ pé máa ń tẹnu mọ́. Mo máa ń tẹnu mọ́ fún gbogbo yín. Mo máa ń sọ kíní kan. Tó bá ń gbàdúrà kó sọ fọ́lọ́run. Kọ́lọ́run dá ẹ lọ́lá. Kọ́lọ́run fi ẹ lọ́kàn balẹ̀. Ẹ gbọ́ mi ṣá. Má ever sọ pé Ọlọ́run ṣe ẹ bí Àṣàbí ọlọ́ṣẹ́. Má ever sọ pé Ọlọ́run tó fún Àṣàbí ọlọ́ṣẹ́ lówó kó fún ẹ lówó. Because nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà gbogbo wọn ó ju èje lọ. I can tell you for free. But olórí burúkú gbogbo yẹn ọmọ ọjẹ́ 2K. Ẹ máa celebrate evil. Ẹ máa celebrate owó ẹ̀jẹ̀. Ẹ máa celebrate nǹkan tẹ́ ẹ̀ mọ ìdí ẹ̀. Ẹ kọ́kọ́ bí sẹ́ pé ṣé kò bá ọ̀rẹ́ ìjà òru mọ́jú jọ́tọ̀ rẹ̀ kú. Ẹni àwọn ìlérí wo ló lé fún ọmọ yẹn kó tó kúnjọ yìí. Kí wá pé gbogbo àwọn tó wà lórí fóònù tọ́jọ́ parí ìjà fún wọn kí wá pé wọn síta. Tó bá ti dá mi lóhùn question yẹn, I continue. Ṣé ti gbọ́?